a rí pé ní social media nísìn ó gbolẹ̀ ọgbọ̀lẹ̀ so bí yẹn bá ti lè ra dátà tó ti lówó dátà òun náà kàn tán tó sì ní kíní tán máa ń tàn mọ́lẹ̀ sí ìyẹn lójú tóun náà bá ti wọ yàrá tiẹ̀ náà yóò kàn tán náà ni yóò sì máa sọ̀rọ̀ lọ bó ti wù àtẹni tó mọ̀ nípa ti ń sọ àtẹni tí ó mọ̀ nípa ti ń sọ kọ́n sàsọ pé ní òun náà sáà ń ṣe kíní òun náà sáà ń sọ̀rọ̀ òun náà fẹ́ ní followers lórí social media ó fẹ́ ní followers lórí àkáǹtì ẹ̀ nítorí pé wọ́n gbà yìí pé ní ọ̀nà tá a gbà tún fi ń rówó ní ìsìn òun náà ní ká máa lo social media láti máa fi sọ̀rọ̀ náà ẹ jẹ́ ká wá wò ní tá a fẹ́ sọ̀rọ̀ lórí òun ni afatul lisan àdánwò àgbákò tí ń bẹ níbi ahọ́n Ọlọ́run fún wa ní ahọ́n. A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. College of Education ní Olbi kọ́lọ̀ ń kọjá kí gbogbo wa náà kí a máa bẹ àgbàkọ́lá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam eléyìí ń jẹ́ ìtàn fìràn wa. Ẹ̀kọ́ táwa dọ́kọ́ra wa náà lónìí yóò máa wá dá lórí tí a sọ̀rọ̀ lé lórí. A rí pé ní social media nísìn ó gbolẹ̀ ọgbọ̀lẹ̀ so bí yẹn bá ti lè ra dátà tó ti lówó dátà òun náà kàn tán tó sì ní kíní tán máa ń tàn mọ́lẹ̀ sí ìyẹn lójú tóun náà bá ti wọ yàrá tiẹ̀ náà yóò kàn tán náà ni yóò sì máa sọ̀rọ̀ lọ bó ti wù àtẹni tó mọ̀ nípa ti ń sọ àtẹni tí ó mọ̀ nípa ti ń sọ kọ́n sàsọ pé ní òun náà sáà ń ṣe kíní òun náà sáà ń sọ̀rọ̀ òun náà fẹ́ ní followers lórí social media ó fẹ́ ní followers lórí àkáǹtì ẹ̀ nítorí pé wọ́n gbà yìí pé ní ọ̀nà tá a gbà tún fi ń rówó ní ìsìn òun náà ní ká máa lo social media láti máa fi sọ̀rọ̀ náà ẹ jẹ́ ká wá wò ní tá a fẹ́ sọ̀rọ̀ lórí òun ni afatul lisan àdánwò àgbákò tí ń bẹ níbi ahọ́n Ọlọ́run fún wa ní ahọ́n náà la fi ń sọ̀rọ̀ so ahọ́n yìí nínú ajaibi khalqillah nínú àwọn nǹkan yìí mà ẹ̀dá Ọlọ́run tó dá òun náà ní tọ́lọ́run fi sára wa bàbá wo àwọn sọ̀gírù fi jurmihi ó kéré púpọ̀ nínú nǹkan tí ń bẹ nínú ara àmọ́ àsìmù fi jurmihi àdánwò téèyàn kàn látara wọn kìí ṣe nǹkan kíni kìí ṣe nǹkan kékeré báwọn ti wá wà ní èèyàn máa lò síbi ire tí ó sọ̀rọ̀ rí tí ó máa sọ̀rọ̀ rí bẹ́ẹ̀ náà lèèyàn tó máa lò sọ́nà burúkú láti pé ní tó bá sọ̀rọ̀ wọn ni ọ̀rọ̀ burúkú ń bẹ lẹ́nu lágbájá bẹ́ẹ̀ náà sì lẹ́nu mi tó bá sọ̀rọ̀ wọn ni ọ̀rọ̀ rí ń bẹ lẹ́nu rẹ̀ so man hafisa lisanahu ẹni yòówù tó bá sọ ahọ́n ẹ̀ lọ́yẹ̀ pé ní kọ̀ọ̀kan máa tú ahọ́n rẹ̀ láti máa fi sọ̀rọ̀ bó ti wù sẹ́lìmà irú ẹni bí ọ̀la o waman atlaqa lisanahu bẹ́yàn bá ṣe kíni téèyàn bá tú ahọ́n rẹ̀ lẹ̀ lọ́yẹ̀ pé ní kò sí tí ò lè fẹ́nu sọ wallahi khasira òfò ọ̀bọ̀n tọ̀hún so Ọlọ́run gangan fúnra rẹ̀ ti jẹ́ kó yé wa pé ní kálíbà àmọ́ bí ahọ́n ṣe tóbi tó nínú ara wa Ọlọ́run sọ pé ní ma yalfizu min qawlin illa ladayhi raqibun atid kò sí tó sọ nínú ọ̀rọ̀ tó sọ jáde ìmá dáadáa ni ìmá ọ̀rọ̀ burúkú ni illa ladayhi raqibun atid Ọlọ́run láti yan màláíkà tí lọ́yẹ̀ pé ní wọ́n máa kọ kalẹ̀ bó bá sọ dáadáa wọ́n kọ kalẹ̀ bó bá sọ burú wọ́n kọ kalẹ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó wá jẹ́ ó yé wa ó sì kì wá ń lọ pé ní kó tó sọ̀rọ̀ ronú kó tó sọ̀rọ̀ tó bá sì sọ̀rọ̀ máa tó sọ má wàá jẹ́ kọ́rọ̀ rẹ̀ ọ̀pọ̀ Ànábì wa ní ká sọ ahọ́n wa láti má máa fi sọ kankan àbí dáadáa ká sì máa fi sọ̀rọ̀ rí Aswad ibn Asram radiyallahu ta'ala anhu òun lọ́dúgbà àdísì yóò àná ukọ́l pé ya Rasulullah ọlọ́ọ̀bá Ànábì ó nílẹ̀ àná Muhammad òsìnì sàsọ́lẹ̀ fún mi qal Ànábì wa dá lóhùn pé al-tamliku lisanak Ànábì wa bí pé njó níkapa ahọ́n rẹ̀ Ànábì bí pé njó níkapa ahọ́n rẹ̀ sí èsì pé ahọ́n rẹ̀ lọ́kápá rẹ̀ ahọ́n rẹ̀ tó bá ti ní ọ sọ̀rọ̀ ó sàmọ́ sọ náà ni tó wáyé pé wọ́n lo níkapa ahọ́n rẹ̀ táhọ́n rẹ̀ bá ní ọ sọ̀rọ̀ ọ kọ́kọ́ wò náà ó gbé sínú làákàyè rẹ̀ pé ní ṣé n tí mo fẹ́ sọ yìí ọkápá ahọ́n rẹ̀ nìyẹn àmọ́ tó gbé sínú làákàyè tó pé ní ahọ́n kan ní ọ sọ ọ sì ń sọ náà ni kí ni Aswad wa wí Paul ó ní fama amliku idha lam amliku tí yẹn bá wá níkapa ahọ́n mi kí mo wá níkapa tó pé ní kápá ahọ́n mi kí ni nǹkan tí mo wá ní nípaka Ànábì tó wá bí pé afatamliku yadak ǹjẹ́ o níkapa ọwọ́ rẹ̀ Paul wàmádà amliku idha lam amlik yadaya tí n bá kápá ọwọ́ mi kí ni nǹkan tí mo wá ní tí mo tún sọ pé ní mo ní kápá kí Ànábì wá sọ Ànábì wá ní wala taqul bilisanika illa ma'rufan tó bá fẹ́ sọ̀rọ̀ má fa ahọ́n rẹ̀ sọ nǹkan kan àfi tó dá ọ̀rọ̀ dáadáa ni ó máa fi ahọ́n rẹ̀ sọ wala tabsut yadaka illa ila khairin má sì fi má na ọwọ́ rẹ̀ sí nǹkan kan má tẹ ọwọ́ rẹ̀ sí nǹkan kan jọ́ jẹ́ pé ní ibi oore ibi dáadáa iná lọ na ọwọ́ rẹ̀ sí ìyẹn ni pé nǹkan dáadáa lọ fọwọ́ rẹ̀ sí má fọwọ́ rẹ̀ sábúrú so eléyìí ó máa tọ́ka pé ní ọmọ ènìyàn máa là máa dá máa sọ mítàn àwọn kọ̀lí ìlà notik téèyàn ọba sọ̀rọ̀ èyí dáràn
ayé wọn sọ pé ní àìdákẹ́ dáràn wọn ni ọ̀dákẹ́ ni ló fi wá dáràn ọ̀rọ̀ lèèyàn sọ so èyí wá dáràn tí ó bá sọ̀rọ̀ tó bá dákẹ́ ọkọ̀ lílà note àbí kì í tẹ bí ó bá tiẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ kì í pọ̀ ẹsẹ̀ sàrsàr tó sàkà máa sọ̀rọ̀ lọ sọ máa sọ̀rọ̀ lọ so lànà lọ pé ní máa ń sọ mítà nàjà ẹni yóò wù tó bá dákẹ́ tí kì í bá sá ibi bá a sọ̀rọ̀ wàlá ìyọ́lá ẹni ẹsàrí yóò sá dákẹ́ náà ni so nínú ìdákẹ́ sì ní hikima mbẹ́mbẹ́mbẹ́ àwọn hukama ẹ̀rọ àwọn tí làákà yẹn wọ́n pé láyé ẹ̀rí pé wọ́n yìí sọ̀rọ̀ ẹ bá dọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ tẹ́kọ̀ọ́ gbára wọn kọjá tó sọ wọ́n dèèyàn láyé ní bá wọn lẹ́ni tí ó máa sọ̀rọ̀ ọlọ́mọba ṣe dáadáa fún Professor Abdulgani Ambali nígbà tí wọ́n wà lórí síìtì tẹ́ bá lọ́dọ̀ wọn tẹ́ bá rú gbogbo ẹjọ́ ayé yìí tán báyìí wọ́n kàn ní noted náà ni ó ti parí kò sí kankan ó lè kọ́mítì wọn pé ní ẹ̀ǹkan báyìí lọ́wọ́ aṣọ ó ní noted gbogbo tó bá sọ náà ni wọ́n kàn sọ ni wọn ò ní sọ̀rọ̀ tó bá jẹ́ pé ní tí wọ́n bá sọ̀rọ̀ sí náà ni ọ̀rọ̀ kékeré náà wọ́n sọ kí ni bẹ́ẹ̀ bí àwọn ẹlẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe rí nìyẹn Imam Ghazali ọjọ́ lọ́ọ̀ tá a ní ó ní mọ́ta amala jẹ wọ́n sọ nínú àdìsí pé wọ́n sọ mítà nàjà pé ní mọ́ta amala jẹ mí àfáàtì lisan gbogbo ẹni tó bá wo ti ń jẹ́ àgbákò tí ń bẹ lára ahọ́n àwọn nǹkan tí ń jẹ́ àgbákò tí máa ń ṣẹlẹ̀ sára ahọ́n alima annahu isa atlaqa lisanahu lam yaslam yóò mọ̀ pé ní bóun bá ń tú ahọ́n àwọn lẹ̀ pé ní kọ́sà máa sọ̀rọ̀ ní gbogbo ìgbà tó bá wù yóò mọ̀ pé ní òun ò ní là níbi àgbákò tí ń bẹ ní ara wọn wa'arifa inda dhalika sirra qawlihi sallallahu alayhi wa sallam man samita naja ní ọ̀wá máa àṣírí tí ń bẹ látara ọ̀rọ̀ tá Nábì sọ pé ní gbogbo ẹni tí bá ń dákẹ́ tí kì í bá sábà sọ̀rọ̀ irú wọn máa là torí pé lẹ́yìn àhásí la àfáàtì kullaha torí pé gbogbo àwọn mùsíbà tí ń bẹ lára ọ̀rọ̀ sísọ yìí ń bẹ lára ahọ́n yìí kana muhalikan wa mu'atib ìyẹn máa kó ìparun bá èèyàn ni ìyẹn máa ṣe sábà bíi wàhálà sínú ayé èèyàn ni tó ẹni tí ń sọ̀rọ̀ náà ni ó sì kíni ẹ̀rí bí ọ̀daràn bá dáná tán bá mú lọ́dọ̀ ọlọ́pàá ní tọ́lọ́pàá sọ fún àwọn yóò kọ́kọ́ statement rẹ̀ lẹ̀ tàbí wọ́n sọ pé àwọn fẹ́ interrogate ẹ̀ látara interrogation tó bá ti ṣe wọ́n ti mọ̀ pé ní yóò jálù àwọn lọ́wọ́ báyìí sákàtà sẹ́lìmà bí yàn bá dákẹ́ yọ́lá wà ní nàtàkàtà wà takallama khátara bi nafsihi bí yàn bá ní máa sọ̀rọ̀ náà ni wàláyé yóò sì kíni yóò kó wàhálà àdánwò yóò kó bá ara rẹ̀ yóò kó wàhálà sínú ayé ara rẹ̀ so kéèyàn wá sí kíni kéèyàn gbogbo àwa tá à ń sọ̀rọ̀ ẹ̀rí social media lónìí wẹ́lẹ̀ ìbádé yọ́ sàkàn máa sọ̀rọ̀ náà ni yọ́ làálà sí ẹni tí ó làálà sí ẹni tí ó bú ẹni tí ó bà ọmọlúwàbí rẹ̀ jẹ́ ẹni tí ó pè ní tí ó jẹ́ bẹ́ẹ̀ sì nínú àwọn àdánwò tí ń bẹ lára kíní alikẹ́síbù kẹ́yìn apurọ́ ẹ̀rẹ́ lómi yọ́ sì máa purọ́ mẹ́ni ẹlẹ́ni láti fi kíní láti fi tánìsì méjì ẹ̀ láti fi já abọ́ lójú àwọn ènìyàn àbí kò ń ga tiẹ̀ máa parọ́ fúnra ara rẹ̀ so bẹ́ẹ̀ bá sì ti jókòrọ̀ àbó ń purọ́ mọ́ èèyàn tó bá ti mọ̀ yí pé ní irú èèyàn báyìí lọ jẹ́ kò sí nǹkan kan sàksíyà àti ìwọ gangan ó ti jábọ́lẹ̀ ò ní jẹ́ ni eré lójú àwọn èèyàn mọ́ ẹlòmíì àlìgíbà wà nàmímà ọ̀rọ̀ yìí náà ni òfófó yìí náà ni Ọlọ́run sọ pé ní ẹ má máa sọ̀rọ̀ ẹ̀yìn ayuhibbu ahadukum an ya'kula lahma akhihi maytan fakarihtumuhu wattaqullah Ọlọ́run ní ṣé yóò máa dùn máa yín pé ní kẹ́nìkan máa jẹ ẹran ọmọ àyá ẹ̀ láàyè àbí ní òkú ń bété ó kú kalẹ̀ wọ́n wá lọ mú ẹran rẹ̀ wọ́n wá lọ jẹ Ọlọ́run ní wattaqullah Ọlọ́run ní ẹ páyà Ọlọ́run eléyìí ní kakọ́ inú àdánwò tí ń bẹ ń bẹ òun náà ni ifsaul asrar kọ́ ọmọ lọ tú àṣírí èèyàn àṣírí tọ́pọ̀ amátẹ́nìkan ọmọ ń pa rẹ̀ ó sì máa fi kọ́ ọmọ tú àṣírí ẹ̀ jáde kò tú àṣírí ẹ̀ jáde ẹni làálà sí ayé ara yín ni sí òun ó ti ṣe àgbákò tí ẹ ti bá gbogbo ọ̀nà tí òun bá fi lè bá tiẹ̀ jẹ́ lòun fi bá tiẹ̀ jẹ́ kò sí nǹkan kan tí ń padà bọ̀ wá bárú ẹni bẹ́ẹ̀ nínú ayé ẹ̀ yóò ṣòfò láyé yóò tún ṣòfò lọ́run so gbogbo àwa tá à ń sọ̀rọ̀ ọlá lọ́rọ̀ tọ́lọ́run máa fún yẹn ló jẹ́ pé ní ẹlòmíì tọ́lọ́run ọba ẹlòmíì tí ò lè sọ̀rọ̀ òun kò tún máa pé nù kẹ́ ọlọ́run ni ọlọ́run ayaya ni kò lè sọ̀rọ̀ àbí kò lè sọ̀rọ̀ dáadáa àbí kò tiẹ̀ lè sọ rárá ìkẹ́ni torí pé àníwọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ànábì jẹ́ kó yé wa pé ní aksaru sunubi ibn Adam min lisanihi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ tá à ń ṣẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ tí ń jáde látọ̀dọ̀ mi ènìyàn látara ahọ́n ni ẹnu ní ń kó èyí tọ́pọ̀ ahọ́n ní ń kó èyí tọ́pọ̀ níbẹ̀ ọwọ́ náà àdìsí ànábì Muhammad sallallahu alayhi wa sallam an Shafiq qala lábà Abdullahi radiyallahu ta'ala anhu ala Safa pé Abdullahi radiyallahu ta'ala anhu lábà ala Safa ó pèpè lédi Safa summa qala ọwọ́ aṣọ báyìí pé ya lisan èrè ahọ́n kul khair dagnam sọ́ọ́rẹ́ kó jèrè iskut deslam àbí kó o ṣe kí ni kó o dákẹ́ kó o sì là min qabli an tandam síwájú kó o tó kábàámà yẹni pé ní
tó o bá sọ dáadáa ó kó ọ̀rọ̀ dáadáa tó sọ tó o bá sì dákẹ́ ó là síwájú kó tó di pé ní ọsọ tán yọ wá dà bá mọ̀ sí ọlọ́rọ̀ lómi àtọ́ bá sọ̀sọ́kúsọ qalu ya aba abdulrahman wọ́n wá sọ fún àwọn tó wà mẹ́gbà tó sọ̀rọ̀ yìí àwọn tó wà mẹ́wàá pè pé ya aba abdulrahman hadha shay'un anta taqulu am sami'tahu pé n tó sọ yìí ṣé wọ́n lọ sọ fúnra ara rẹ ni àbá gbọ́ látọ̀dọ̀ ànábì qal la bal sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam pé òun gbọ́ tà ànábì sallallahu alayhi wa sallam sọ pé ní inna aksara khatoya ibn adam fi lisanihi pé ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ tọ́mọ ènìyàn máa ṣẹ̀ látara hàn rẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ti ṣe rí ibú lérí social media níbi ọ̀rọ̀ tí ẹlòmíì ti sọ níbi ọmọlúwàbí ẹlòmíì tó ti bàjẹ́ àwọn ẹni ọlọ́run tó ti fẹnu gún àwọn tó yẹ pé ní innocent people ni wọ́n tí wọ́n mọ̀ nǹkan kan tó ti ra ọ̀rọ̀ tí kìí ṣe tiwọn tó ti rà á sí wọn lọ́rùn anabi sallallahu alayhi wa sallam ó dákẹ́ pé Abu Hurairah su'ila Rasulullah sallallahu alayhi wa sallam wọ́n bi anabi pé an aksari ma yudkhilu nasa aljanna kí ni nǹkan tó jẹ́ nǹkan lọ́pọ̀lọpọ̀ tí máa mú yàn wà aljanna tó lè mú yàn wà aljanna tó pé ní látara rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀rọ̀ aljanna wọ̀ kí anabi sọ ó ní taqwallahi wa husnul khulq inú tọ́pọ̀lọpọ̀ pé mú yàn wà aljanna ó náà ní kéèyàn níbẹ̀rù Ọlọ́run kó sì kíni kó máa ṣiṣẹ́ rí ní ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tara rẹ̀ wọ aljanna wasu'ila an aksara ma yudkhilu nasa nar wa qala al-famu wal farj ọ̀pọ̀lọpọ̀ tí ó sì mú yàn wọ́ná òun náà lẹ́nu yìí àgógó báńkà rere asọ̀rọ̀ sọ bótó tí ò sí tí ò lè sọ arábìn ní ọ̀pọ̀lọpọ̀ ibi tẹ́lùmí ọgbà wọná tọ́pọ̀lọpọ̀ èèyàn ọgbà wọná látara kíni látara ahọ́n àti látara abẹ́ pálí yasubillah kọ́lọ̀nkọ́ sọ wa so àwọn àlùmọ̀ náà Muhammad sallallahu alayhi wa sallam ẹ jẹ́ ká sọ́ra wa níbi ọ̀rọ̀ tá à ń sọ jáde afọ́nilaka ní fasli zanaka ayyuhal insanu la yalgagannaka innahu shu'banu kam fil maqabir min qatili lisani kanat tahabu liqa'ahu shaja'an àìmọye ẹni tó ẹgbẹ́ ní ọ̀rọ̀ lọ́sọ òun náà sí kí ni òun lọ́ka gbákùbá ọ̀rọ̀ lọ́sọ òun lọ́ka gbákùbá ejò ní tó ẹgbẹ́ ní bẹ́ẹ̀ bá sọ tó bá san ní orú ejò kìí kò sẹ́ni tí gbà á tó bá ti wọnú ara tán tó ti jinra tán yóò padà pa ẹni tí sí kí ni tó tu sí láàní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ahọ́n rẹ tó ń fi sọ̀sọ́kúsọ káàkiri ìwọ ló rí obìnrin tí ń dọ́kọ ìwọ ló rí àfáà tí ń jalè ìwọ ló rí tíṣà tí ń bọ́ máa lé ẹ̀kọ́ sùn àfáà onílàákàyè onílẹ̀sánúkà aládàkọ́rù bíi àwòrán támúrèhìn ahọ́n ti ẹni sọ láti máa fi sọ láì fi àwọn èèyàn fákòlùkà àwòrán wálé náà sí àlìsínú kólùkà àwòrán gbogbo ara rẹ látòkè délẹ̀ láì fi ni láì fi ló kún ara rẹ tí wọ́n bá ka láì fi kan lára ẹnìkan 100 láì fi ń bẹ lára rẹ wà á ní ká iná àbúdá tí ilé kàmọ́sáwì yà ń fà sóníà wà kó lè àìnú lè nà sí àyùnù bí ojú rẹ bá fi láì fi hàn ọ́ lára ẹnìkan tí láì fi ń bẹ lára rẹ wà á sọ fojú rẹ pé èwo bí wọ́n bá rí àwọn èèyàn ń rí tiẹ̀ náà bí wọ́n bá rí láì fi àwọn èèyàn ń rí tiẹ̀ náà so ẹ jẹ́ ká sọ ara wa níbi nǹkan tá a máa sọ torí pé anabi gẹ́gẹ́ ta ti sọ lẹ́ẹ̀kan pé ní ọlọ́run kọ́ kẹ ẹrú kan tó sọ̀rọ̀ tó ṣe kíni látọ̀rọ̀ tó sọ ó ṣe kíni ọkọ̀rọ̀ àbọ̀ ti kíni ọ̀dákẹ́ ó sì ṣe kíni ó sì jèrè so èrè ọ̀rọ̀ ni ẹja jẹ ẹ má jẹ́ àjẹ àbámà so nabi Luqman alayhi salatu wa salam ó ní idha kana al-kalamu min fiddatin kana sukutu min dhahabin ó ní bọ́rọ̀ ti da téèyàn máa sọ̀rọ̀ tóun tá a bá téèyàn bá sọ̀rọ̀ tó sọ̀rọ̀ yẹn tọ̀rọ̀ yẹn dá àárín tá a fi wé pé ní bí slífà ni ọ̀rọ̀ yẹn sì dá tó pé dídákẹ́ kéèyàn dákẹ́ ó ní wàláì látara góòdì ni pé nìyàn sọ̀rọ̀ so gbogbo àwọn tá a fẹ́ sọ̀rọ̀ a lè ṣe ká má sọ̀rọ̀ àmọ́ tá a bá fẹ́ sọ̀rọ̀ bí tadabbur wa tafakkur ká ronú dáadáa ká sì wò pé ní ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí ṣé yóò jẹ́ ẹ̀rí takò wá níwájú Ọlọ́run ni àbí yóò jẹ́rìí gbè wá níwájú Ọlọ́run ọ̀rọ̀ tó bá ti sọ tó bá yẹ pé ní ìwọ náà fẹ́ sọ ìwọ náà ti di pé làákàyè rẹ̀ ò gbé làákàyè ń sọ fún ọ pé ní tó fẹ́ sọ yóò ọ̀dà kíni ọ̀dà kọ̀ ọ̀dà kẹ́kọ̀ọ́ má sọ̀rọ̀ so bí ó ti rí nìyẹn gbogbo àwa oní social media tá à ń ṣe content gẹ́gẹ́ bá ti sọ lẹ́ẹ̀kan pé ní àwọn bàbá wa chairman wa Professor Larry Badmus ní under bàbá wa president wa bàbá wa Dr. Yusuf Kọ́láwọlé Juma pé ní ká pàdé so ní Kwara State College of Education ìyẹn ní ọjọ́ Sunday alago 9 kọ́lọ́n kọ́mọ́ tí a jẹ́ ká máa bẹ barikọ́lá àrùkọ́ àlàdé yàrá ìlàdùn lónìí inshallah pẹ̀lú gbọ́lọ́run nǹkan àfi ọmọdé bàkíyà níjọ́ mẹ́jọ á tún máa pàdé ẹ̀mẹ́ máa nínú Islam ń dágbére fún wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. If this message brought you value, help us reach more people. Subscribe sí Message to Communities láti gba ìmọ́lẹ̀ Islam tẹ̀lé Yorùbá.